Ogun láti wo Eyikeyi nínú Arun àti Aisan gbogbo nìṣe bismillah. Bẹ́ẹ̀ ni tested and confirmed. Inú mi ń dùn láàárọ̀ yìí ni gbogbo nǹkan ló lè fi nǹkan yìí wò kó dẹ̀ pọ̀ kó dẹ̀ nira. Fi fídíò yìí ránṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bá mi get black seed. Black seed. Bá mi kó tẹ́lẹ̀ ìkòkò. Kó pọ̀. Kó wá bá mi get ewé moringa, epo ogi ara moringa àti root gbòǹgbò igi moringa. Gé wẹ́lẹ́wẹ́lẹ́ kó kó lé lórí. Kó wá bu omi sí kó wá ṣe lágbo mi tí ìmọ̀ọ́rú àìsàn náà bí isinillahi ta'ala. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀. Kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́, kọ́ọ̀pù kan lọ́sàn-án ló mọ̀ mu. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkóró balagbara fisa àkáǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0932981364. Àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 0932981364. GT Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Farabalẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀ o. Cancer ni, diabetes ni, asthma ni, stroke ni, èyíkéyìí nínú àìsàn. Kódà fún fertility oríṣiríṣi nǹkan ikú nìkan ni kò lè wò. Confirm ni mo sọ fún ẹ. Àmọ́ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. Tí kéèsì bá wá gbẹnu tán, ẹ contact wa, ẹ wo orú eléyìí sí báyìí special package níta ẹ̀ṣẹ̀ ṣe fún low sperm count, fún any kind of reproductive organ, fún ọkùnrin 90 days ló wẹ́ fi lo eléyìí. Ẹ rí pé special eléyìí kì í ṣe brand. Fún ọkùnrin tí kò lè perform dáadáa, àbátọ̀ ẹ̀ sàn, àbátọ̀ ẹ̀ lẹ, weak erection, quick ejaculation, low sperm count, zero sperm count. Bẹ́ẹ̀ ni special eléyìí sìn 90 days ló fi lo morning night a boost sperm ẹ̀ iṣẹ́ à pé a lè máa ṣiṣẹ́ dáadáa nǹkan ajẹ́ra nǹkan ara kódà kó yẹ pé wọ́n gbẹ sperm mọ́ lára ni àbí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tested and confirmed wá lọ fún bẹ́ẹ̀ ni special ni the same thing eléyìí máa ń wà lára package full package tá a máa ń fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ kó jẹ́ pé ó ti lo oríṣiríṣi nǹkan àbó ti wọ menopause wọ́n ti tì sí kinní kan wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary ẹ̀ eléyìí náà special ni ó wà lára àwọn product tá a máa fún lára full package ó wà lára ẹ̀ ti rí nísìn ìwọ tó ń wojú Ọlọ́run bá fọ́mọ wà lọ fún farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé kó dẹ̀ contact wa lórí +234 810 913 1425 ẹ kọlù wa lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos kò síbi tẹ́ ẹ wà tá àti lè sẹ́ǹdì kan sí yín DHL là ń lò worldwide within Nigeria and abroad DHL la fi ń deliver ẹ̀yin lẹ́ máa sanwó delivery ẹ contact wa ètò àdúrà wà tá a fi yanjú problem yín ètò sàárà wà ètò àwẹ̀ wà àwọn halal powder special powder wà tá a máa ṣe fún yín ó ń forí kókan aláǹtakùn ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó má mú bọ́ ó ń wojú Ọlọ́run ọba fọmọ nǹkan ọmọkùnrin ò sí déédéé wà lára àìsàn ọlọ́jọ́ pípẹ́ ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ẹ pè wá fún both natural and spiritual problem bí ìsìnì láì tààlà àwa ò dẹ̀ ní sí crefji fún yín láti evil world Ọlọ́run ọba la máa pè kó wá dá sọ̀rọ̀ yín torí pé kí ni kú lè dá ilẹ̀ udawa'u falitẹ́tìlì budawa'u lè dá yékon falitẹ́tìlì bu obi haram Ọlọ́run ò ní dá àìsàn kan kó má fi wòsàn ìtìlẹ́gbẹ́ bí ìsìnì láì tààlà ẹ kọ́ńtàtì wa Ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé oṣó wà àjẹwà ẹlẹ́bọ lóògùn wà wọ́n ń dàyàn láàmú gbogbo product wa made in Indian packed in South Africa ó lágbára púpọ̀ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó o dẹ̀ pè wá bẹ́ẹ̀ ni tó bá fẹ́ rí wa agbó tí mo kọ yín yẹn má fi ṣeré share fáwọn èèyàn ìwọ lọ test ẹ̀ wò àmọ́ má ṣe àbòsí Ọlọ́run tó bá ṣe lò fún kankan tó bá lò fún tó bá ti rí bẹ́ẹ̀ máa kọ́mẹ́ǹtì kó dẹ̀ máa pè kó dẹ̀ máa sọ fáwọn èèyàn kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní bẹ́ẹ̀ ni black seed fi tẹ́lẹ̀ ìkòkò wá ewé moringa já tigitigi ẹ̀ tó bá ládòdó lórí já pẹ̀lú òdòdó ẹ̀ pẹ̀lú epo ara moringa pẹ̀lú rúùtù moringa kó lè lórí bomi sí kó ṣe kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́sàn-án kọ́ọ̀pù kan lálẹ́ fún Eyikeyi ìpèníjà ni ẹni tó ní lumbar disc herniated tí ó ní lower back pain abẹni tó ní arthritis abẹni tó ní Eyikeyi arúmọléegun gbogbo nǹkan abẹni tó tún ní wárápá gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún tested and confirmed go and do it so ẹni tí òun rọrùn sùn náà kó lọ lò tó ní insomnia kó lọ lò bẹ́ẹ̀ ni abẹ́ni tó ní depression gbogbo nǹkan ló ń control ó wù mí mo fi ta kíní lọ rẹ̀ nítorí ọjọ́ ọ̀la wa kó máa jẹ́ sádàkọ̀ járíyà fún wa bẹ́ẹ̀ ni iṣẹ́ tó pé ni wàláì má fojú di go and try it ó wà effective gbogbo nǹkan ni kó lò fún kó dẹ̀ comment kó dẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn bẹ́ẹ̀ ni àdúrà wa gbà bísínì láì tààlà tẹ bá ṣe ń lò yóò mọ ọdún ẹ má gbàgbé àkáǹtì àwọn aláìní adẹ nídìí ájì àti umura ní organization wa ẹ fi ta wá lọ́rẹ anídìí ájì àti umura ètò mọ́sálásí tá ń ṣe ẹ bá wa dá sí bísínì láì tààlà àdúrà wa gbà ẹ rí pé mi náà mo mú àwọn nǹkan tó jẹ́ tested wá fún yín ẹ dá sétò àwọn ọmọ aláìní ẹ fún wa lájì ẹ fún wa ní umura náà
àdúrà wa gba gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ní ṣubú dànù òkè òkè lẹ́ẹ̀ máa lọ ọlá títóbi ọlọ́run bí akílẹ̀ ilá illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ba lónìí ayé wà fún yín láti darapọ̀ mọ́ Global Dahiratu Dhikrlahi Islamic Organization anywhere tó bá wù kẹ́ wà ẹ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa right way lẹ́dẹ̀ wà ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé bẹ́ẹ̀ ni àdúrà wa gbà má sàlá.